Hello viewers, you are welcome to this channel, Yoruba Gbode. I am Oluremi Afolabi. If you can still remember in my last video, telling you how we can call some common words in our kitchen. That's where we stopped in the last video. And the previous one, we've looked at our living room, our bedroom, what are the things we can see there, and how we pronounce them in Yoruba language. In the last video, we discussed fully on our kitchen. We just enter our kitchen and see how we pronounce words there. Today, we are leaving our kitchen. We want to move forward a bit, still in the house. We want to, when we are even coming in, and we go straight to the toilet. That is where we want to talk today. Ẹ̀yin ọ̀rẹ́ wa nílé, mo tún kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ìkànnì yìí, Yoruba Gbode. Olúrẹ̀mí aya Afọlábí náà ni mo ṣì jẹ́. Lónìí, iṣẹ́ ta fẹ́ ṣe nínú ilé náà la ṣe wà àti kúrò lé. Nígbà tá a bá ń bọ̀ tààrà ní láti ta, tá a bá fẹ́ kọjá sí ilé ìgbọ̀nsẹ̀ wa, ibẹ̀ la ti fẹ́ ṣiṣẹ́ lónìí. Ṣùgbọ́n ẹ má gbàgbé o pé ní fídíò tó kọjá, kitchen wa la lọ tààrà bá ti wọlé. Àwa wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tá a bá pàdé ní kitchen, ìyẹn ilé ìgbóúnjẹ wa, àwọn gbogbo àwọn ohun tá a bá pàdé bẹ́ẹ̀ àti báwo la ti ń pè. Tẹ́ bá tún wá rántí náà pé a ti wọ yàrá wa o, a ti wọ ibi ìgbàlejò wa náà o, àti wo kí làwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kí gbogbo tá a pè ní ilé kó ba lè pé ilé ò tí ì pé tá a bá ti wọ ilé ìgbọ̀nsẹ̀. Kò sí ilé tí ò ní ilé ìgbọ̀nsẹ̀. Nítorí náà kí gbogbo iṣẹ́ wa lè pé lórí ilé, a fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ wa lọ, a fẹ́ lọ wò kí làwọn nǹkan kéékèèké tá a bá pàdé nílé ìgbọ̀nsẹ̀ àti báwo ni a ti ń pè wọ́n. Ó yá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ ti òní. Viewers, going straight as we are coming in, you know, we have some houses that are built as bungalow. How do we call bungalow? Ilé ilẹ̀, bungalow, ilé ilẹ̀. And if your own house is not a bungalow, if it's a story building, how do we pronounce it? Ilé olókè. Olókè ilé jẹ́ alájà kan. That's a story building. Olókè ilé jẹ́ alájà méjì, two-story building. Olókè ilé jẹ́ alájà mẹ́ta. That is three-story building. Ilé alájà is a story building. Ilé alájà yìí náà ni a tún pè ní ilé pẹ̀tẹ́ẹ̀sì. Ilé pẹ̀tẹ́ẹ̀sì. Pẹ̀tẹ́ẹ̀sì, ilé alájà, ilé pẹ̀tẹ́ẹ̀sì. Upstairs, ilé pẹ̀tẹ́ẹ̀sì. Now, as we go in, what are the objects that we can find in our toilets? When you get to your toilet, definitely you will find things like your sponge there that you use to bathe. That is kọ̀ǹkọ̀ǹ ìwẹ̀. The one we can use in the kitchen is kọ̀ǹkọ̀ǹ ìfabọ́. But the one you use to bathe yourself is called kọ̀ǹkọ̀ǹ ìwẹ̀. Kọ̀ǹkọ̀ǹ ìwẹ̀. There you will find soap, ọṣẹ ìwẹ̀. Ọṣẹ ìwẹ̀. You know, when you go to the market, the soap you buy for you to have your bath is quite different from the one you will use to wash your plates and every other thing. If it is the soap we use to wash our plates, we call Ọṣẹ Ìfọnu. Or if it's the one we use to bathe ourselves, we say Ọṣẹ Ìwẹ. After you have your bath, what do? You towel up. How do we pronounce towel? Aṣọ ìnura, aṣọ ìnura, aṣọ ìnura, towel, aṣọ ìnura. And what do we use to bathe? We have water, omi, water, omi, omi. And where do you get your water? From the tap. Ẹ̀rọ, ẹ̀rọ omi, tap, ẹ̀rọ omi, ẹ̀rọ omi. Tap, ẹ̀rọ omi. Water, omi. Now, after that,
Sometimes you get our water from our shower. Ìyẹn ni ẹ̀rọ omi ìwẹ̀, shower, ẹ̀rọ omi ìwẹ̀. When you on it, how do we pronounce that? She or she. You on it or she. You on it or she. Kí ló ṣí? Ẹ̀rọ omi ìwẹ̀. You on your shower to have your bath. Ẹ̀rọ omi ìwẹ̀. Ṣí ẹ̀rọ omi ìwẹ̀. You on your shower to have your bath. These are little objects that we find in our toilet there. If that is not enough, we have water closets. Water closet. How do you pronounce your water closet? Ibi Ìṣègbọ. Ibi Ìṣègbọ. Your water closet. Ibi Ìṣègbọ. I want to toilet. How do you say it? Mo fẹ́ ṣègbọ̀nsẹ̀. Toilet, ìgbọ̀nsẹ̀. What are the other objects that we can still find even right there in our toilet? We can find our mirror there. That is Jígí, Ìwojú. Find it at the corner in your sitting room and in your toilet. Jígí, Ìwojú. And better still, maybe after that you want to brush your teeth. What are the objects there? If you have your brush, what do we call brush? Ìfọnu. 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 Brush. And you have your toothpaste. How do you pronounce your toothpaste? Ọṣẹ Ìfọnu. Ọṣẹ Ìfọnu. You put it on your brush and you brush on. Ọṣẹ Ìfọnu. Some people will say Ọṣẹ Ìfọyín because they use it on their teeth. What is teeth? Eyín. Teeth. Eyín. So some people will say Ọṣẹ Ìfọyín because they are using it on their teeth. Eyín. Ọṣẹ Ìfọyín. Ọṣẹ Ìfọyín. And right there, we have our wash hand basin. Right there in our toilet. How do we pronounce it? Agbada Ìwẹ. Wash hand basin. Agbada Ìwẹ. After you must have finished toileting, you just go there to wash your hand. Agbada Ìwẹ. That is wash hand basin. These are little things that we can find in our toilets when you get there. Ẹ̀yin ọ̀rẹ́ wa nílé, kí la yẹ̀wò lónìí? A ní bóyá láti sọ pé a fẹ́ parí iṣẹ́ wa lórí inú ilé tá ti ń wo àwọn nǹkan kéékèèké. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ta bá ti ń wọlé bọ̀. A ti mọ̀ wípé àwọn ilé míì ó lè jẹ́ ilé ilẹ̀ ní o. Ó sì lè jẹ́ ilé alájà tá a pè ní upstairs. Òun náà la tún pè ní ilé pẹ̀tẹ́ẹ̀sì. Ilé pẹ̀tẹ́ẹ̀sì. Ó lè jẹ́ alájà kìíní. Ó lè jẹ́ alájà kejì. Ó lè jẹ́ alájà kẹta. Iye àjà tí ilé ẹ bá ti ní òun náà ni kò fi pé. Ṣùgbọ́n upstairs is ilé alájà, ilé pẹ̀tẹ́ẹ̀sì. Now, o ti kúrò níbẹ̀, o ń wọlé lọ tààrà, o ń lọ sí ilé ìgbọ̀nsẹ̀ báyìí. Kí ni àwọn kan tá a bá pàdé níbẹ̀ nílé ìgbọ̀nsẹ̀? Orúkọ wo ni à ń pè wọ́n? Bó ti ń wọlé ìgbọ̀nsẹ̀ rẹ, jẹ́ ká gbà wípé o ti ẹ̀ fẹ́ lọ ṣe gáà ni. Kí là ń pè ní ṣe gáà? Ọ̀rọ̀ mi nìyẹn, èdè mi ni mo tún pè yẹn o. A sì máa dára wa lẹ́kọ̀ọ́ lórí ìyẹn. Ọ̀nà tá ń gbà fi ọ̀rọ̀ pamọ́ tá a bá fẹ́ sọ jáde fún gbogbo èèyàn láti mọ̀ tí wọ́n ń tà ń sọ. A sì ń bọ̀ wá balẹ̀. Kí là ń sọ? Ìgbọ̀nsẹ̀ là ń sọ yìí. Tó bá ti kúrò níbẹ̀ tán, wàá rí wash hand basin. Wàá rí aṣọ ìnuwọ́ kékeré níbẹ̀ tó máa fi nuwọ́, small towel. Aṣọ ìnuwọ́ kékeré small. Kékeré small. Aṣọ ìnuwọ́ tó máa fi nuwọ́. Ó kúrò níbẹ̀ tán. Ó wọ ibi tó ti máa wẹ̀. Kí làwọn tó fẹ́ bá pàdé? Wàá bá ẹ̀rọ pàdé. Tap. Ẹ̀rọ tap. Tó bá rí débi ẹ̀rọ ẹ̀ kí ló fẹ́ ṣe sí i? Wàá gbé garawa omi sílẹ̀ tó máa fi pọn mi. How do you call that? Bucket.
garawa omi wàá pọn omi sí wàá dúró láti wẹ̀. Kí ló ń tó kù tó fẹ́ lò? Ó fẹ́ lo sponge or kọ̀ǹkọ̀ǹ ìwẹ̀, soap ọṣẹ ìwẹ̀, sponge kọ̀ǹkọ̀ǹ ìwẹ̀, soap ọṣẹ ìwẹ̀. Nígbà tó wá fi àwọn wọ̀nyí wẹ̀ tán, wàá wá mú aṣọ ìnura towel náà, wàá wá fi nu gbogbo ara ẹ̀. Ṣùgbọ́n nígbà mìíràn a lè má gbé garawa sẹ́nu ẹ̀rọ fi wẹ̀, a lè bọ́ sábẹ́ ẹ̀rọ omi ìwẹ̀, that's our shower. Wàá bọ́ sábẹ́ ẹ̀rọ omi ìwẹ̀, á fún ẹ lómi ìwẹ̀, omi ìwẹ̀ á dà lé ẹ lórí, wàá wẹ̀. Lẹ́yìn tó wẹ̀ tán, wàá mú aṣọ ìnura towel, wàá fi nu gbogbo ara ẹ̀. Tá bá wá kúrò ní gbogbo àwọn wọ̀nyí tán, kí ló kù èyí tó fẹ́ ṣe? Wàá rí wípé a lè rí ibi tó ti lè wojú ẹ̀ ní tọ́ílẹ̀tì, yẹn là ń pè ní mirror, yẹn ni jígí ìwojú, wàá rí níbẹ̀. Ó wá fẹ́ fọ ẹnu ẹ̀ nísinsìnyí, kí làwọn tá lè bá pàdé? Wàá rí brush ìfọ ẹnu, wàá rí toothpaste, ìyẹn ni ọṣẹ ìfọnu. Ẹlòmíràn sì lè máa sọ pé ẹnu, kí là ń fọ nú ẹnu? Eyín ni à ń fọ. Kí la ti ń pè eyín? Teeth, eyín. Nítorí náà a lè pè ní ọṣẹ ìfọyín. Ọṣẹ ìfọyín a fi fọ ẹnu wa pẹ̀lú omi sínú abọ́ tó máa fi fọ ẹnu rẹ̀. So you rinse your face. Ní tọ́ílẹ̀tì bẹ́ẹ̀ náà wàá ti mú abọ́ tí wàá fi bu omi, tí wàá fi bọ́ ojú, rinse your face ní tọ́ílẹ̀tì wa ń bẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́ wa, gbogbo nǹkan tá a lè bá pàdé ní ilé ìgbọ̀nsẹ̀ òun ni a ti mú ẹnu bà ní ọlọ́kan òjọ̀kan. Mo wá fẹ́ kẹ́ lè kọ́ àwọn nǹkan wọ̀nyí. Mo fẹ́ kẹ́ máa pè wọ́n bó ti yẹ kẹ́ ẹ ṣe pé. Máa tẹ́tí sí bí mo ṣe ń sọ yìí láti ìgbà dé ìgbà. Ó máa pè é, ó tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Ó máa ti ń sọ Yorùbá nìyẹn. Ọ̀rẹ́ wa, ìwọ náà ti ń sọ èdè Yorùbá. Wàá gbà pẹ̀lú mi wípé èdè Yorùbá dùn, ó sì rọrùn láti sọ. Tó bá gbádùn ètò tòní, tàbí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n ti wà gbọ́ wa lórí ìkànnì yìí, nǹkan tó ní ṣe náà ni wípé kò kàn tẹ̀ wá láago, subscribe to this channel. Gbogbo ohun tá a bá ń ṣe pátápátá a máa dé àrọ́wọ́tó rẹ̀. Kò wá ń dùn kó pọ̀ o, ṣókí náà lọ bẹ̀rẹ̀. So that's where we are stopping for today. See you next time. Bye bye.